tó lọrin bá a ti jẹ́ àbá MC lọrin ìmáàmù àgbàlú mi ni wa bẹ́ẹ̀ máa jẹ mufti tilẹ̀ yìí ẹ̀ ti bẹ́ẹ̀ kílẹ̀ tó fi kọ́ra náà kílẹ̀ fi ń jọ bẹ́ẹ̀ bá ní mufti yóò dá ọlọ́ba àlọ́rin ò dáa nù bẹ́ẹ̀ bá ní mufti yóò mọ kéwú ọlọ́ba àlọ́rin ò mọ kéwú bẹ́ẹ̀ bá ní mufti eléyìí ó mọ̀ ọ́ sọ ọlọ́ba àlọ́rin ò mọ̀ sọ alálàáhùn máa gbà á mọ̀ mufti ọlọ́ba àti bọ̀ ní pẹ̀rọ̀ jẹ bẹ́ẹ̀ bá ní mufti ò ní ráyé lò òun náà ò ní ráyé lò Sulaiman ọlọ́wọ́ máa mú fún tí. ara ò ní ní bàbá Amina. ara ò ní ní láíláí Amina. ara ò ní ní láíláí Amina. kódà ẹ̀ ní rí fura para ó ní Amina. bàbá ẹ̀rù nígbà yín Amina. kó tó jáde gbẹ̀rẹ̀. Mú tí ọlọ́wọ́ máa mú fún tí. Mú fún tí ọlọ́wọ́ máa mú fún tí. Mú tí ọlọ́wọ́ máa mú Ajadi kọ́ Sulaimana. Ọlọ́wọ́ máa mú Ajadi kọ́ Sulaimana. eléyìí tẹ́ sí rí yìí kò ní wó lẹ́pẹ̀lẹ́ pé yóò ṣubú. Amina. bẹ́ẹ̀ bá ní lọ́nà ilẹ̀ ó fẹ́ ṣàtáyà ni. Àmín. bẹ́ẹ̀ bá ní lọ́nà ilẹ̀ yóò ṣàtáyà ni o. bẹ́ẹ̀ bá ní lọ́nà ilẹ̀ yóò ṣe sùjúdù ni. ikú ò ní pa fún wa. wẹ́rẹ́wẹ́rẹ́ kìí ṣe nísì 2018 ni bàbá ti fẹ́ mi mọ́ká fún ọ̀gá ẹ̀ ti bẹ̀rẹ̀ wèrè tẹ́ ń ṣe nísì. wọ́n fi wo gbéwéyà wèrè tẹ́ ń ṣe lọ́wọ́ ni láti 2018 ṣáájú ká tó wá fún èmi gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lẹ̀ yìí báyìí tí ń mú máìkì lọ́wọ́ mi bá lẹ́ni tí ń sọ̀rọ̀ tí ń darí òde ó yẹ kó o ti mọ̀ pé àwọn tá a ti dàgbà mẹ́rin a tó dàgbà náà. Danduruma Dr. Mahmudu ọ̀dọ̀ bàbá ló ti wáyé Dr. Murtala ọ̀tàn ọ̀dọ̀ bàbá ló ti wáyé. Ọlọ́run máa gbà mú wété. 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 Ìyá Sulaimana. Ọlọ́run máa gbà mú wété. Àjàdí ọlọ́run Sulaimana. Ọlọ́run máa gbà mú wété. Olóyè Ìlọrin Sulaimana. ọ̀rọ̀ Yorùbá ní kìí sọ̀bọ̀ wọ́n ní lílọ bíbọ̀ ní pàgẹ́rẹ́ ni àti lọ àti bọ̀ ní pẹ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ bá ní mufti ò ní ráyé lò òun náà ò ní ráyé lò Sulaiman ọlọ́wọ́ máa mú fún tí. ara ò ní ní bàbá Amina. ara ò ní ní láíláí Amina. ara ò ní ní láíláí Amina. kódà ẹ̀ ní rí fura para ó ní Amina. bàbá ẹ̀rù nígbà yín Amina. kó tó jáde gbẹ̀rẹ̀. Mú tí ọlọ́wọ́ máa mú wété. Mú tí ọlọ́wọ́ máa mú wété. Mú tí ọlọ́wọ́ máa mú Ajadi kọ́ Sulaimana. Ọlọ́wọ́ máa mú Ajadi kọ́ Sulaimana. eléyìí tẹ́ sí rí yìí kò ní wó lẹ́pẹ̀lẹ́ pé yóò ṣubú. Amina. bẹ́ẹ̀ bá ní lọ́nà ilẹ̀ ó fẹ́ ṣàtáyà ni. Àmín. bẹ́ẹ̀ bá ní lọ́nà ilẹ̀ yóò ṣàtáyà ni o. bẹ́ẹ̀ bá ní lọ́nà ilẹ̀ yóò ṣe sùjúdù ni. ikú ò ní pa fún wa. wẹ́rẹ́wẹ́rẹ́ kìí ṣe
ẹsẹ̀ nísìn 2018 ni bàbá ti fẹ́ mi Mákà fọlọ́ káyà ti bẹ̀rẹ̀ wèrè tẹ́ ń ṣe nísìn. wọ́n fi wò ó kébé yá wèrè tẹ́ ń ṣe lọ́wọ́ ni láti 2018 ṣáájú ká tó wá fún èmi gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ńlẹ̀ yìí báyìí tí mú máìkì lọ́wọ́ mi bá lẹ́ni tí ń sọ̀rọ̀ tí ń darí òde ó yẹ kó ti mọ̀ pé àwọn tá a ti dàgbà mẹ́ni a tó dàgbà náà. Danjuma Dr. Mahmudu ọ̀dọ̀ bàbá ló ti wáyé Dr. Murtala ọ̀tàn ọ̀dọ̀ bàbá ló ti wáyé ọ̀gá Sheikh Lukman Mukhtar Salekoto ọlọ́run ló máa irú múra àti mẹ́ka tí wọ́n gbà ọmọ àyá mi ọ̀rẹ́ mi Ajétúmọ̀bí yóò tún lọ sí èyí náà ó sì tún wá musẹ̀. Wọ́n sì gba $500 kìí sì ṣe ké bàbá ní òjò lọ́mọ eléjẹ́ǹtì ni ó sì pé ijó náà tóró rẹ̀ lọ́wọ́ àti màmá. lágbọ́dé rẹ̀ tó pé àwọn ọlọ́kẹ́mi padà ní ó máa lọ ọ̀kẹ́ náà sì ni tó bá ti wá lọ́dọ̀ ọlọ́kẹ́mi ọ̀dọ́ mufti rẹ̀ ni ọlọ́kẹ́mi bẹ̀rẹ̀ mufti wọ́n máa lé lérí ibú tí máa bẹ̀rẹ̀ lérí ibú máa bẹ̀rẹ̀ lérí ire eléri ire náà ní máa ṣe kíni ní fẹ́rẹ̀ eléri ire akéde àkàdíjà kó àti ìdílé àfi àkílóṣe ọmọdé lọ́mọ ni akéde àkàdíjà kó fún màmá mu lọ́wọ́ báyìí ni pé látẹnujẹ ó tẹ̀mí lọ́rùn kò sẹ́ni tí wọ́n fi ìdí jẹ tẹ́lẹ̀ náà ẹnu náà kálukú bí jẹ pé láì mà wá ara ẹnìkan débi tí ń dé láyé àdúgbò má má wá ara rẹ̀ ọgbọ́ àdí láti 2019 tí ẹ ti bẹ̀rẹ̀ wèrè gbà náà látàyè Emirates ni bàbá ti bless gbogbo ayé Jagumani wọ́n fún àbọ̀ ọ̀tán ní Maka àwọn Emirates wà lọ dúpẹ́ president Emirates sì tó lọ ẹ bá ní Jagumani ti sunkún tí parẹ́ púpọ̀. Mufti ọlọ́run wa Mufti. ẹ kó wa ní sùn. Mufti. lọ́tẹ̀ ti bẹ̀rẹ̀ wèrè yìí ní sẹ́ àrójútu ẹ. àrójútu ẹ. Mufti ọlọ́run wa Mufti. àrójútu ẹ. Ikọ̀ sulẹ̀. gbogbo ẹni tí ó máa fún yẹn Maka lóde náà fa ó kọ́ sí Mufti ni. gbogbo ẹni tí ó bú yẹn mọ́tò láti jọ́ tí bàbá ti bú yẹn bóyá wọ́n bú kọ̀mándà àwọn pé wọ́n bú fún mi. àwọn kọ́nà sì rólè lọ fún ara ìwọ́n gbé ládùúgbò wọn. níwájú ilé wọn. òòrè tó ti pẹ́ ẹ̀ẹ́dẹ̀rẹ́ nìkan kẹ́kọ̀ọ́ àwọn tá à ń sọ̀rọ̀ yìí tá a ṣe mí tìlú yìí lá ń ṣe ìtí òye lómi ni pé kí lẹ̀ ṣe àlìkálì à ń ṣe tìlú yìí torí tó bò kọ̀ lú yìí jẹ́ làwa ò ní gbà. Mufti mẹ́ta ti jẹ ṣáájú eléyìí ṣé wàá bò kọ̀ ń jẹ́ kí mi ò tó dé ni. àlọ́ ọlọ́run bá pa àmú ṣé yíyan mi bẹ́ẹ̀ bá gba ìrókò oúnjẹ kò bá jẹ́ dàbíyà ló tún jẹ kò bá jẹ́ mẹ́ríkàsí ló tún jẹ kò bá jẹ́ sùmùrà ó kọ́ tẹ́ ti kìrẹ́pù yìí sáàrì rà padà láwọn tá kọ́ kéwú tẹ́ iná jù wá lọ yìí à ń tó lọ ni bá a ti jẹ́ àbá MC lọ rí ìmáàmù àgbà lúmi ni wa bẹ́ẹ̀ bá jẹ́ mufti tilẹ̀ yìí ẹ̀ ti bẹ́ẹ̀ kílẹ̀ tó fi kọ́ra náà kílẹ̀ fi ń jọ bẹ́ẹ̀ bá ní mufti yóò dá ọlọ́ba àlọ́ ni ò dáa bẹ́ẹ̀ bá ní mufti yóò mọ kéwú ọlọ́ba àlọ́ ni ò mọ kéwú bẹ́ẹ̀ bá ní mufti eléyìí ó mọ̀ ọ́ sọ ọlọ́ba àlọ́ ni ò mọ̀ sọ ọlọ́run máa bá a mọ̀ Mufti ọlọ́run máa bá a mọ̀ Mufti ọlọ́run máa bá a mọ̀ Mufti. wọ́n tún nǹkan tí mo fẹ́ yẹjú gbogbo àbá aláàrúbì gbogbo onínáwó gbogbo onísọ́rùbù ẹnìkan kò máa kéwú tó Kùránì nílẹ̀ yìí ni mo wá sọ ẹ máa gbé wá sí tẹ̀ ti ṣe wá ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ Mufti ọmọ kéwú gẹ́gẹ́ látara tó Kùránì. èyí lè tú Kùránì ó lè tú Kùránì bí Kùránì yóò máa pe Kùránì ránṣẹ́ ìbí yóò sì tún máa pera rẹ̀ ránṣẹ́ ó dá àwọn kan fún ni àbí ṣé bá kọ́ fún bàbá yẹn láti jọ ìbò rí. mo wá parí tán ẹnìkan wá ní ẹsẹ tí mo jọt bí mo ṣe sọ tó dáadáa ọ̀hún expect kí n máa sọ lérí mo ní kódà ìmáàmù máa kà á sí kéwúké bí o sì dọ́ọ̀tì nǹkan kalẹ̀ l'academics you are a perfect presenter torí tó kọ́ kalẹ̀ wọn ò ní sì wí nù ọ̀rẹ́ni tí yóò mú pépà lọ́wọ́ yóò tàtì nìkan bọ́ sí nìkan yóò sì wí pépà tó báyìí lọ́wọ́ Mufti guidance ní kí ẹ ṣe bàbá rẹ ló bọ́ ọlọ́run máa gbà á.
ẹnìkan ò rí. Iyì tí bàbá wa bá ọ̀kájì kejì rí ẹnìkan ò rí. Iyì tí mufti kẹta rí ẹnìkan ò rí. Iyì ńlá papọ̀ àkóso ara mufti. Táàbù wa pa mufti papọ̀ mọ́ ti mẹ́ta kínní yóò máa jẹ́ iyì mẹ́rẹ̀ẹ̀rin yóò máa kẹ́ni ó jẹ́. Abẹ́ni tí ó tó jẹ́ nísìnyí mufti ó lo 150 o. Inshallah. Mufti náà sì ti sọ ọ́ láwọn ọmọ àwọn tájọ lò ní àwọn tájọ lò lè mí wá. Inshallah. Wọ́n náà bá wà mẹ́sàn-án ní mẹ́ta fúnra rẹ̀. Amina. Amina. Amina ya Allah. Owó kùnà. Owó kùnà. Ẹ má kó bá wa bá pè. Owó kùnà. Wọ́n rò pé bí ẹ̀sìn lọ́wọ́ nígbà wọ́n dé bí ẹ̀sìn wọ́n ní ẹ̀sìn náà wà lára rẹ̀ ní kìí ṣe bí ẹ̀sìn nìkan lóríire wà ní tìtorí yí pé ẹ̀sìn tó sọ pé òun lọ dẹ́ tó bá dìgbà kò ní lè ṣe mọ́. Wàtíìn wọ́sẹ̀tún wọ́tòrìsìnìn wọ́sàlìbàlàmìn. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. Bí àgbà bá dé odò ìwà tó ń dìde yẹn láti àfọlọ́ ọ̀pọ̀ àrùn jẹ rí lágbà bá ti wá dé àwa dìíṣẹ́ kò wá ní ṣe mọ́ bọ́ bá gbé àwẹ̀ báyìí yọ bá àwẹ̀ Monday yọ gba Thursday àgbà Rajab àgbà Sàbánù àgbà Ramadan tó bá yá inú ọ̀ràn Ọlọ́run ló dá ẹ̀sìn mi gbìyànjú tó bá dá àsìkò nípẹ́ ẹ̀ wá lè sìn mí tó bẹ́ẹ̀ ṣe ń sìn mí mọ́ Ọlọ́run ní mo wá fún yín lówó ọ̀yà pẹ́ ń sìn mí ń jáde pé ibi ẹ̀sìn tí wọ́n wá sí náà ọjọ́ ti lọ wọ́n débẹ̀ náà wọ́n di pé ó tó kù àwọn ánìmọ́láwà wa ti ń jóríire gan lọ ẹni ibi owó kọ́ lọ wá ibi ipò kọ́ wá ibi ẹ̀sìn kọ́ wá ibo lóríire wà gan asọ́gbọ̀ oríire ẹ̀mí gbogbo ni o. Allahu Akbar. ibi tí wọ́n lọ ni kò sí tí ń jẹ́ òpin ọmọ lágbájá sóríire ogun lẹ́mi ni nítorí ẹ̀sìn tó fẹ́ sin Ọlọ́run ó ní í ṣe pẹ̀lú nǹkan ogun lẹ́mi àwọn àsìkò kan bẹ tó o bá sin Ọlọ́run tó o bá ti di èjì kan ò ní rí fàkó Anabi sallallahu alaihi wasallam ana inu hadisi ana so Maliki ba gbé hadisi náà wá Hatta rafa al-hadith qala al-mawlud. ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ Hatta yabluga al-hinsa ma amila min hasanatin kutiba liwalidihi aw liwalidayhi. Ma amila min sayyi'atin lam tuktab alayhi. bàbá gbé láti bẹ̀ náà dàbò tí débi tí ń lọ Anabi ń tọ́ ma bá wà kékeré tí ọba ti kò sí ìjà nǹkan mà gbogbo tí bá ń ṣe láti ṣe bí bá ṣe ní dáadáa àwọn òbí ẹ̀ wọ́n máa kọ́ ládẹ́ fún èyí bá ṣe láì ṣe wọn ò ní kọ́ fáwọn òbí ẹ̀ bí mọ̀ ń lọ́kọ́ ọ̀rọ̀ tó bá ń báyé bọ̀ fàìsà Àfọ̀bàlágà arba'ina sanatan fi ìsìlámì. ọwọ́ abá àdógójì ọdún nínú ẹ̀sìn ọ̀rọ̀ ní tó bá mú èèyàn tó di 40 years láyé nínú ẹ̀sìn pé ń sìn yìí. Amanahu Allahu minal balaya thalatha. ọlọ́run ní ìfi lọ́kànbalẹ̀ níbi problem àdéhùn mẹ́ta màá dọ̀ mánà rẹ̀ ládàáhùn mẹ́ta pé kò lè kàn wọ́n mọ́ so sì ní látọ̀dọ̀ rẹ̀ dọ́mọ 40 years. Al-jununi ó níyàwó èrè wal-juzami. gbogbo tí kàyàn kéèyàn ya wèrè ni kọ́dẹ́tẹ̀ ni wal-barasi. adarọ ni èyí tí ìṣẹ̀lẹ̀ wọ́lọ́run tó bá ti dọ́mọ 40 years mẹ́tẹ̀ẹ̀ta àwọn màá là ń bẹ́. Fa iza balaga al-khamsina. ọlọ́run tó bá tún tẹ̀síwájú wa dọ́mọ 40 or 50 years láyé. Khaffafa Allahu min hisabihi. ọlọ́run ní pé oṣù mi ò fi dọ́mọ 50 years láyé gbogbo òṣìrò kò sẹ́ni tí ò ní í ṣèṣirò tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àdìkíyàmá Ànábì sọ níjọ́ kan ń sọ fún àwọn sàádé gbé owó ilé ṣèṣirò wọn láti wọ́n náà Ànábì láti èmi náà kò sẹ́ni tí ò ní í ṣèṣirò wájú ọlọ́run ọjọ́ òṣìrò lọ́dẹ̀ le jù wọ́n bá láti àfẹn tó bá rà nù gbà ọlọ́run wá sọ pé tó bá dọ́mọ 50 years láyé tó sì ń ṣèlú ọlọ́run tó di 50 years ọlọ́run ní ìṣirò rẹ tó fẹ́ ṣe ìṣirò nínú ẹ̀yìn màláíkà ẹ̀ pàdọ̀ rẹ̀ ẹ̀ bá mi fúyẹ́ rẹ̀ ó sì ní di 50 years láyé. Fàyíṣà balaga sittina. ọlọ́run tó bá tún wá sí mi mo tún fún lórí ọ̀fẹ́ tó dọ́mọ 60 years láyé. Rọ̀dàkọ̀ Allahu ní iná bàtà ilé yìí bí máa ń lò he. ọlọ́run ní màá fi gbogbo ọ̀dọ́ rẹ̀ jámàjámà ló ṣe káàkiri ìwádìí ìmọ̀láyíká ẹ bá ń fi ẹ̀sìn mi rọ̀ ọ́ lọ́rùn kó súnmọ́ mi wọ ẹ bá ń fi rọ̀ ọ́ lọ́rùn kó padà sọ́dọ̀ mi kó lè rèrè mi jẹ tó bá di 60 years láyé. Fàyíṣà balaga
السبعين ọlọ́run tó bá tún tẹ̀síwájú tọ́dọ̀ máa 70 years láyé. أحبه أهل السماء. ọlọ́run ní màá wá kéde fún gbogbo àti bẹ́ẹ̀ sọ́nà lọ́dọ̀ gbogbo àmàláìka iṣẹ́ rẹ́rù mi ìwú tó di 70 wù lérí ẹ̀sìn ẹ bá ń sọ fún gbogbo ayé pé ó ti di olùfẹ́ mi. ó ti dẹni tẹ́mi ọlọ́run fẹ́ tó bá ti 70 ó ti dẹni tí ń fẹ́. فإذا بلغ الثمانين tó bá tún wá tẹ̀síwájú o tún wá sóríire o tún ní tẹ́ẹ̀mì fún ọdọ́ máa 80 years láyé. كتب الله له حسناته وتجاوز عن سيئاته. ọlọ́ni ẹni tó sì ní tó di 80 years yìí gbogbo dáadáa rẹ̀ pátápátá ẹ bá ń sírò gbogbo ẹ̀jọ́ ẹ bá ń kọ gbogbo dáadáa rẹ̀ àwẹ̀ tó gbà ìrun tó kí sàká tó yọ sàrà tó ṣe àtúnṣe tó ṣe ẹ má bá ń kó sínú fáìlì rẹ̀ gbogbo tó wá já ìdá ó tiẹ̀ ti gbìyànjú ó di 80 years láyé lẹ́nu pé ń sìn ní bẹ̀rù mi ẹ pa gbogbo ẹ̀ rẹ̀. فإذا بلغ 90 tọ́ ọlọ́run wá nílẹ̀ wá kún ọwọ́ adépò tí bàbá wa ẹ̀mọ́lá ìṣòro adé ọlọ́run tó bá di tìṣì yín náà ó lọ́mọ 90 years lórí ilẹ̀ lérí ẹ̀sìn. غفر غفر الله الله له. ما تقدم من ذنبه وما تأخر. kó ń bẹ́ẹ̀ bàbá yìí kó ń bẹ́ẹ̀ ọlọ́run ẹni wọ́n bá bá a débi kó di ọmọ 90 years láyé ní bàbá 90 years yìí ọlọ́run sọ fún àmàláyíkà. غفر الله له ما تقدم من ذنبه وما تأخر. ẹ sọ lónìí ìfẹ́ mọ láìsùn ti pé 90 years anábì ló wí gbogbo tó sẹ̀mí mátàkọ́ dáná gbogbo ẹ̀ṣẹ̀ tó sẹ̀mí síwájú tó fọ̀dọ́ ṣe gbogbo tó fara ṣe torí kó sìn yóò fi di 90 years وما ẹ sọ fún pé mo forí jì wà máa ń tà á kára ìtọ́ bá tún kù tí ó tún fi sẹ̀mí lẹ́yìn 90 years ni ọlọ́run ni mo ti forí jì. وشفاه في آل بيته. ọlọ́run nìkan tí mo tún forí jì torí pé òun sì ní ọmọ 90 years ẹ tún sọ fún yín pé àwọn ará ilé rẹ̀ gẹ́ tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó yóò sì pẹ̀ wọn. mo mójú kò ń bẹ̀ torí tiẹ̀ kó sì ní ọmọ 90 years láyé. وكان أسير الله في أرضه. káyọ̀ àṣírọ̀ الله في أرضه. ó ti di kíni àtira ó ti dẹrú tọ́lọ́wọ́ bá yọ ọdún sí lérí ilẹ̀ bí bá ṣe ń lọ báyìí lọ́wọ́ ní àmàlàkẹ́ máa bá ṣàdúrà fún ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹrú mi ní lọ́hùn èyí ò lè gé mi gbogbo àǹfààní ìyàfi tẹ̀lé bá gùn ni wọ́n fi sọ yí pé kìí ṣe bí owó lọ́wọ́ ni wọ́n fi sọ yí pé kìí ṣe bí ẹ̀sìn nìkan lọ́wọ́ ó sì lọ́hùn tó ọba ti dàgbà ló gé ni ẹ̀ òun lọ́ọ̀fà tí wọ́n fi sọ yí pé àwọn tí ò wá sí lọ́hùn tí wọ́n fi kú wá lọ sọ́tò fátìrì tí wọ́n bá wá kú wọn wá sí ọlọ́run wọn wá kú tí a bá dá kíámà tí wọ́n rí wàhálà gbólóhùn wọn tí wọ́n sọ ní wípé ربنا ìwọ lọ́hùn أخرجنا أخرجنا. نعمل صالحا. dákun dá wa padà sáyé náàmàdì sọ́ọ̀lì yá jẹ́ ká lọ ayé ká tún lọ tún sẹ́ẹ̀rẹ́ ṣe ká lọ tún rùn kí ká tó àìgbà ká tún dáadáa ṣe. غير الذي كنا نعمل. yàtọ̀ bẹ́ẹ̀ ta ti tẹ́lẹ̀ àbùkù àwọn lórí ọ̀nà àti àti ìkẹta dákúndà kún òde láǹfààní wọn. Awàlámú máa gbọ́ lọ́hùn ọlọ́run ní kílẹ̀ ẹ bá ń sọ fún wọn kílẹ̀ ń bá mi sọ sí ìlọyìn lára tó láyé mi tètè mú yín kò ń bẹ̀ bọ́yá ẹ tètè ronú kẹ tètè sẹ́rí padà ọlọ́run ní mo fi yín lẹ̀ mo lọ yín lára. wàjà kúrú nàzír. àwọn tí kìlọ̀ fún yẹn ọgbà àbàyí ibi mọ́ ń lọ níbẹ̀ ni pé gúngún ẹ̀mí mi tí ẹ̀dá bá gùn lẹ́mìí òun lórí ire tó ga jù. ibi gúngún ẹ̀mí wọn lèyàn ti sórí ire jù ó ní í ṣe pẹ̀lú owó nìkan kó owó ìgbìyàn ṣe ríire àìmọye tó lówó tó padà kó ó kó àgbàkàgbà kó àmọ́ tí a bá ti dàgbà lérí ẹ̀sìn ó ti kọ́ lọ́hún fà ó.